àsopọ̀ ìfẹ́ràn eléyìí ó mọ̀ dá o fún àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí afẹ́fẹ́, ó dáa púpọ̀ jù fún wọn, fún ẹni tó bá lè gbìyànjú tó bá lè ṣe é. Bẹ́ẹ̀ ni níbi tí eléyìí lágbára dé, bóyá olólùfẹ́ rẹ̀ blọ́ọ̀kì ẹni o tàbí kò pe nọ́mbà ẹ mọ́ ni o, tó bá sa iṣẹ́ ìsì pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè yóò ṣí ọ padà tí ó sì mọ bọ́ sọ̀rọ̀. Ó dájú dáadáa, ẹ mọ̀ pé mi mú fèkì wá, iṣẹ́ tí mo bá ti dánwò tí mo bá bẹ́ẹ̀ ò ní mo máa ń mú wá. Kí lẹ fẹ́ lọ bá mi wá? Ẹ lọ bá mi wá àwòrán ẹni tá a bá fẹ́ sa iṣẹ́ ìsì, bó jẹ́ ọkọ wa la fẹ́ sá sí, ẹ jẹ́ á wá àwòrán rẹ̀, ẹ jẹ́ ká wá àwòrán tiwa náà. Tá bá ti wá rí àwòrán méjèèjì yìí, ẹ jẹ́ ká ra epo asín ẹyọ kan, ẹ jẹ́ ká ra odidi atare ẹyọ kan. Ibi tí iṣẹ́ wá wà lélẹ̀, ẹ jẹ́ ká wá ewé amúnimúyè òòjọ́. Ewé amúnimúyè òòjọ́, ewé amúnimúyè pé oríṣiríṣi, má lọ lo ewé amúnimúyè ayédèrú o. Tó bá lo ewé amúnimúyè original pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè, bí mo ṣe ń ṣògùn sílẹ̀ lọ́ ṣe bá. Bẹ́ẹ̀ ni mo ti dán wò lọ́pọ̀lọpọ̀ ìgbà, ó jẹ́ bí iná. Ẹ ti bá mi wá gbogbo èròjà ìjọ ewé amúnimúyè òòjọ́, ẹ wá odidi atare kan tó tóbi dáadáa, ẹ ra àgbọn tó lómi nínú tó sì tóbi dáadáa. Báwo la ṣe wá ṣe àṣírí yìí? Tó bá fẹ́ so ògùn tó fẹ́ kó jẹ́ fún ọ dáadáa, rí po fọ́lọ̀ àkáǹtì mi, fi kọ́mẹ́ǹtì ẹ̀ ṣàdúrà, kò sì bá mi share rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n lè mọ tí wọ́n ń pè láṣìírí. Bẹ́ẹ̀ ni yóò jẹ́ fún gbogbo ẹni tó bá ṣe láṣẹ Olódùmarè. Ẹ jẹ́ ká mú àwòrán ẹni tá a fẹ́ ṣaṣẹ́ ìsì gangan, ẹ jẹ́ ká fi tẹ́lẹ̀ inú apẹ, ká kọjú ẹ̀ sókè, ẹ jẹ́ ká fi epo asín lé lórí, ẹ jẹ́ ká fi ewé amúnimúyè, ẹ jẹ́ ká fi lé lẹ́gbẹ̀ẹ́, ẹ jẹ́ ká tó fodidi atare náà, ẹ jẹ́ ká fi lé lórí. Kò jù báyìí lọ o. Bẹ́ẹ̀ ni ẹ wá jẹ́ ká mú àwòrán tiwa. Tó bá jẹ́ ọmọ tó ń ṣiṣẹ́ orí afẹ́fẹ́ ló fẹ́ lò, àwòrán tó fi ń bá ẹni yẹn sọ̀rọ̀ wàá wá fi bò ó mọ́lẹ̀, wàá wá gbé ka orí náà, wàá wá jó. Tó bá ti wá jó, wàá make sure pé ó fi nǹkan lọ́ nínú apẹ tó fi jó tó kúnná dáadáa. Tó ti ṣe bẹ́ẹ̀, wá bá mi dà sí orí pépà kan tó bá ti tutù, dà níyàn gbogbo nǹkan tó fẹ́ sí. Sọ gbogbo bó ṣe fẹ́ ìfẹ́ láàrin ìwọ àtọkọ rẹ, sọ bó ṣe fẹ́ ìfẹ́ láàrin ìwọ àti aya rẹ, sọ sí dáadáa. Sọ bó ṣe fẹ́ máa rán client ẹ níṣẹ́, ìwọ tó ń ṣiṣẹ́ orí afẹ́fẹ́, sọ sí dáadáa. Wá bá mi lu ojú kan nínú ojú àgbọn mẹ́ta tó nìyí, ẹ rí i pé ojú kan máa ń rọ̀ ńbẹ̀, lu ojú kan nínú ojú àgbọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, wá rọ òògùn yìí sí dáadáa. So ti bá mi rọ́ sí wá mú òwú dúdú àti funfun, òwú ìmùlẹ̀ tó jẹ́ tìbílẹ̀, bá mi dì í dáadáa, wàá ra mú pépà white kan, wàá fi lẹ ojú ibi tí o ti lú yẹn. Tó bá dẹ̀ rí òwú, kò bá jẹ́ cotton wool lélẹ̀ táwọn òyìnbó ń lò, fi sí ojú ibi tó lú yẹn, wá wé lówú dúdú àti funfun dáadáa. Tó bá fẹ́ dán àṣírí wò, tètè dán wò kó lè dárọ̀ mi. Bí rọ́mù tiẹ̀ ń pa ní o, bóòtọ́ ní o, dán wò kó fún mi lábọ̀. Bóyá àwọn tí ń ṣiṣẹ́ mi tẹ́lẹ̀, o ti rí i pé lóòótọ́ ló máa ń bá ṣẹ́ tí mo bá mú wá bẹ́ẹ̀. Tó bá mi dán àṣírí yìí wò kó tó lè wá fún mi níjẹ̀rìsí ayọ̀. Bẹ́ẹ̀ ni tó bá ti wá wé lówú dúdú àti funfun tán, tó ti wé dáadáa dé gbogbo ara rẹ̀ kó mọ́ hàn mọ́, bá mú létí odò tí kì í gbẹ́lẹ̀ níbẹ̀. Tó bá ti gbẹ́lẹ̀ tó ń dàníyàn sí lórúkọ ìwọ àtìyàwó rẹ, dàníyàn sí lórúkọ ìwọ àtọkọ rẹ, dàníyàn sí lórúkọ client rẹ àtẹni tó fi ń bá sọ̀rọ̀, wá rí iṣẹ́ yìí mọ́lẹ̀ kó da yẹ̀pẹ̀ bó mọ́lẹ̀. Láàárín ọjọ́ 7 sí 9 náà níṣẹ́ rẹ̀, wàá ti mọ̀ pé o ṣe àṣírí lóòótọ́. Tó bá jẹ́ wọ̀ tí olólùfẹ́ rẹ ti blọ́ọ̀kì ẹni, pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè yóò ṣí ọ. Ó ti blọ́ọ̀kì nọ́mbà rẹ kò pé ọmọ, dandan ni kó ṣí ọ padà. Tí ọmọ ìyàwó bá ṣiṣẹ́ yìí fún client ẹ̀ tó bá blọ́ọ̀kì ẹ̀, mo fún un ní ọjọ́ 3 péré, 3 days, yóò tún ṣí ọ padà. Ó dá mi lójú bí iná ni, yóò sì jẹ́ fún gbogbo ẹni tó bá ṣe láṣẹ Olódùmarè. Má gbàgbé láti bá mi follow àkáǹtì mi, kó dẹ̀ bá mi share fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, kó dẹ̀ fi kọ́mẹ́ǹtì ẹ̀ kó fi ṣàdúrà. Ọlọ́run Elédùmarè yóò jẹ́ kó jẹ́ fún ọ. Ire o.